wàhálà tí ń rúgbó bọ̀ báyìí wàhálà tí ń bọ̀ ò lẹ́ẹ̀rin Fisáyọ̀ Àbẹ̀bí Ayọ̀ Ọláìyá àti àwọn fáǹsì kí ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin àwọn méjèèjì yìí. Tí ẹ bá fẹ́ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ sì dúró sórí chánẹ́ẹ̀lì yìí sórí fídíò yìí kẹ́ lè gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin àwọn méjèèjì àti àwọn fáǹsì o. Nǹkan tí ó ṣẹlẹ̀ gangan a ó máa sọ nínú fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé àwọn fáǹsì ti ń dráàgì Ayọ̀ Ọláìyá àti Fisáyọ̀ Àbẹ̀bí o wípé kí nìdí tí wọ́n fi ń dráàgì àwọn méjèèjì yìí. Àwọn fáǹsì sọ wípé wọ́n ní ìjọṣepọ̀ wọn pẹ̀lú Fisáyọ̀ Àbẹ̀bí ìyẹn Ayọ̀ Ọláìyá wípé ó ti pọ̀ jù. Wọ́n ní ìjọṣepọ̀ wọn ní ó ti pọ̀ jù. Lóòótọ́ Fisáyọ̀ Àbẹ̀bí òun pé Ayọ̀ Ọláìyá ní bàbá òun ṣùgbọ́n ìjẹ́ ó yẹ kí bàbá àti ọmọ kí wọ́n máa ṣe bí àwọn méjì ṣe ń ṣe o. Wọ́n ní ìbáṣepọ̀ wọn ní ó ti pọ̀ jù. Wọ́n ní ó ti súnmọ́ra jù. Wọ́n ní ìbáṣepọ̀ náà wọ́n ní ó ti pọ̀ jù. Wọ́n ní ó lè mú nǹkan míì dání. Àwọn èèyàn tún sọ wípé wọ́n ní kò sí nǹkan tí Ayọ̀ Ọláìyá fẹ́ sọ o wípé níṣe ló ń fẹ́ Fisáyọ̀ Àbẹ̀bí. Wọ́n ní tí ò bá jẹ́ Fisáyọ̀ Àbẹ̀bí ló ń fẹ́ wọ́n ní a jẹ́ pé ó ń fẹ́ ìyá Fisáyọ̀ Àbẹ̀bí. Àwọn ọ̀rọ̀ tí àwọn fáǹsì ń sọ nìyí ṣùgbọ́n ìdí tí àwa fi mú ọ̀rọ̀ náà wá sí etí ìgbọ̀yín ni wípé ká lè gbọ́ láti ọ̀dọ̀ ẹ̀yin nǹkan tí ẹ̀yin bá lérò nípa ọ̀rọ̀ yìí. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rẹ̀ ó tún tọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.